Ọlọ́run lèmi ń wá lórí ìrìn àjò mi ọmọ àlè mi ràn mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀. Ọlọ́run dákun fi iṣẹ́ rẹ̀ ṣọ́ mi àní kó ló ṣe ìfani ìlàlá ò bá kí. Tó ṣe ìfàní ìlàlá ò bá kí àádùn sàmàdù láyàmú àbàdà àlàálàálà àlàálàálà àlàálàálà. La ilaha illallah. Alhamdulillahi 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 rabbil alamin. Binimati rabbi la biman kasabat yadi wala biturasi innani mutashakirun. Ana shakiru limashkuru. The moving walkway is coming to an end. Quran binimatin. Alhamdulillahi. Alhamdulillahi. Alhamdulillahi Rabbil Alamin. Hello. Yeah, today is on the 20th. Abi. Today mi gbọ́dọ̀ ṣe mistake mi ò doctor program. Today is on the 20th of May 2025. Ọjọ́ Tuesday ló bọ́ sí. A wà ní bí 10 minutes after 7 báyìí. You know, ó tó jọ́ mẹ́ta láti ọjọ́ Saturday ni mo ti travel tí mo lọ fún vacation gẹ́gẹ́ bí ìṣe àti àṣà tèmi. Everybody knows me that traveling is my hobby. I love traveling. I like my travel gan. So that the man be along with what he ban lorry along jama bori taban bori along jama lorry iṣẹ́ Ọlọ́run àbò Ọlọ́run kó máa wà lórí wa ní gbogbo ìgbà. Èèyàn kó máa ráṣọ, ẹni wa mọ́tò, ẹni gun kẹ̀kẹ́, àtàwa tí a wà lójú òfurufú. Kò sẹ́ni tó ń ṣọ́yàn ju Ọlọ́run lọ.
Ọlọ́run yìí náà ni a máa wá ń bẹ̀ gbogbo gbà pé ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run òun là ń béèrè lórí ìrìn àjò wa. Ọlọ́run má ṣàlàyé máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa, Ọlọ́run sì máa dáàbò ẹ̀ bò wá ní gbogbo ìgbà tí a bá ń rìn ìrìn àjò, àtàwa àti gbogbo àwọn olólùfẹ́ wa lápapọ̀. Ọlọ́run má jẹ́ ká lọ àlọ́ òde o, má fi aburú ṣe wá lórí ìrìn àjò wa. Ọlọ́run, àwọn kan máa ní ẹni tí a dágbére fún, Ọlọ́run má jẹ́ kó mọ ibi tá a lọ tọ̀. Àyẹ̀mọ̀ ẹni tá a dágbére fún tó mọ ibi tí a tá a lọ. Àyẹ̀mọ̀ ẹni tí mi kì í dágbére fún tó mọ̀ tẹ́ máa mọ̀ pé ọ̀kan lọ́mọ òsì l'Amẹ́ríkà, ó tún ti wà ní Canada, ó tún ti wà ní London, ó tún ti wà ní Dubai. Àánú Ọlọ́run ni. Ṣùgbọ́n a máa bẹ Ọlọ́run náà ni. Waheed, you are welcome. Gbogbo ẹ̀yin tẹ́ wọlé náà la kí mọ kílẹ̀ ti ṣú Nàìjíríà báyìí. Akànnì kí a kíra wa ni. Torí pé gbogbo ohun tó ń lọ lórí mídíà làwa náà ń wò, làwa náà dẹ̀ ń rí. Tàbá dẹ̀ ní àní sọ̀rọ̀, ọ̀rọ̀ náà tún máa sọ́ra ẹ̀. Yorùbá ló sọ pé wọ́n ní tàbá ní àní sọ̀rọ̀, ọ̀rọ̀ náà tún máa sọ́ra ẹ̀. Ló fi já sí pé gbogbo ẹni tàbá ti bí rọ́mọ́, tẹ́ pé a ti dámọ́ irọ́, tẹ́ pé kò lè ṣe nǹkan kan láì parọ́, kò sí bí ẹ ṣe lè hùn kó rí, kò sí bó ṣe lè hùn kó mọ. Gbogbo ẹni tàbá ti dárọ́ mọ́, irọ́ náà ló máa pa. Gbogbo ayé dẹ̀ ti mọ̀ pé ọ̀kan lọ́mọ ọba ajáṣẹ́ lèmi. Àwa la máa ń já gbogbo irọ́ tí wọ́n bá ti ń pa. Ṣùgbọ́n kí ní nǹkan tí mi fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé ẹ má yẹ ká máa fi rọ́, ká máa fi tan àwọn èèyàn lórí social media. People outside waiting to hear the truth, but the truth and the truth from us. But tá bá wá wò pé ká máa fọpọlọ àwọn èèyàn ṣeré, ká máa tan àwọn èèyàn lórí social media, this idea is very, very bad. It's very, very bad. Nígbà bá ti máa ń sọ tipẹ́tipẹ́ pé gbogbo àwọn Irolabi family, gbogbo àwọn Iropoju family, a ti máa ń sọ pé irọ́ náà fi ń lo ayé wọn, stage manage náà fi ń lo ayé wọn, damage control náà fi ń lo ayé wọn. Ẹ rí pé Ọlọ́run fún ara rẹ̀ ló tún tú àṣírí wọn sọ́wọ́ kàkàkí lásán lásán. Ẹni tí wọn ò rí tó dẹ̀ ń dá wọn láàmú, kàkàkí lásán. Ẹni tí èrí tó dẹ̀ ń dá yín láàmú. In fact, ẹni tó tiẹ̀ wá ṣe mí láàánú fún jù, ẹni tó ṣe mí láàánú fún jù, òun ni bọ̀bọ̀ tó pè rẹ̀ ní Iropoju yẹn. Ìwọ tó ń present ara rẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bí olórí ìjọ, ìwọ tó ń control thousands of people tí wọ́n rí ẹ gẹ́gẹ́ bí aṣíwájú, kí o tún máa wá bá wọn play irú dirty game. Wọ́n máa ní pé wọ́n fẹ́ ta school kan, ìyẹn ò kì í ṣòpin ayé náà. Gbogbo ẹni tó bá ń ṣòwò, ó máa ń ṣòwò torí pé ó lè jèrè ni. Ọlọ́run dẹ̀ lè gbé bó ṣe ń ṣe wá ńgbà míì kíyàn ṣòwò kó má jèrè. Ọlọ́run ló ní bẹ́ẹ̀ lọ́wọ́. So that kò sí big deal pé èèyàn ṣe nǹkan kò dẹ̀ rérè ń bẹ́ ó fẹ́ tà. There's no big deal. Bí mo ṣe wà yín sí, mo ṣáà ń lo mọ́tò l'Amẹ́ríkà tí mo máa ra mọ́tò tí mo dẹ̀ fi máa tún tà. Máa ra mọ́tò, máa tún tà. Máa lo mọ́tò, máa tún tà. Sọ́dà bí èèyàn bá wá nóun fẹ́ ta léèwé àbí wọ́n fẹ́ change orúkọ léèwé torí pé orúkọ yẹn ti cars, èpè ti pọ̀ jù tó ti ja orúkọ léèwé yẹn.
àwọn èèyàn rẹ́dí àti fọmọ sílé ìwé yẹn sọ́dọ̀ àjẹrù ń bá àwọn èèyàn láti fọmọ sílé ìwé pé àwọn fẹ́ kọ́ ọmọ àwọn náà lọ gan mọ́ náà o, àwọn fẹ́ kọ́ ọmọ àwọn náà lọ rí pọ́blẹ́mù o, àwọn fẹ́ kọ́ ọmọ àwọn lọ ṣọ́kù o. Tẹ́tà àwọn èèyàn bá wá fi ọmọ sílé ìwé tó bá wá di pé wọ́n gbé ilé ìwé sí orí market place àbí wọ́n gbé ilé ìwé sí orí market place lórí Facebook tó ní pọ́n fẹ́ ta léèwé so that yẹn ń ṣe big deal ó ṣòwò ní kò sérè ń bẹ̀ mọ́ nìyẹn tí wọ́n bá fẹ́ ta kò sí kan tó burú jù bẹ́ẹ̀ so that kí ẹ̀ máa wá gbogbo ọgbọ́n láti máa lo damage control tó já sí pé gbàyẹn ni ẹ̀mjẹ̀ máa máa tan ara yín ọlọ́run ṣoore kan gbogbo yẹn ojú ti là stop playing ojú ti là gbogbo yẹn Fúlàní ti alifujago alifulani ti ṣe yẹn kọjá Fúlàní ló ní mẹ́tọ́ọ̀dì yẹn gbogbo gbàtàjọ́ ń ṣe pẹ̀lú Fúlàní mẹ́tọ́ọ̀dì tí Fúlàní máa ń lò fún yín nìyẹn gbà yẹn jẹ́ pé tí nǹkan bá ti hit ti Fúlàní láti ṣe damage control lórí social media ìgbà yẹn ló máa rántí pé èèyàn kan fún òun ní mọ́tò ìgbà yẹn ló máa rántí pé èèyàn kan fún òun ní ilé ìgbà yẹn ló máa rántí pé èèyàn kan fún òun ní ilẹ̀ gbogbo yẹn is a damage control torí àwọn èèyàn ojú ọ̀rọ̀ lárí ló pọ̀ jù lórí social media so that àwọn èèyàn máa congratulate pé ọlọ́run ṣoore fún so that anybody tó bá fẹ́ sọ̀rọ̀ lásìkò yẹn a máa wá dìgẹ́ bíi pé ó ń bínú tó ọlọ́run ṣe fún ni damage control ni so that àwa ti kọjá level yẹn lè lò sí nkí àwa torí pé gbogbo ẹ̀ làwa understand so that tá máa sọ pé èèyàn fẹ́ ta léèwé àbí èèyàn change orúkọ wọ́n fẹ́ change orúkọ léèwé kò ní orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ change ẹ̀ torí pé kí wọ́n lè rí market àbí kí wọ́n lè rí ta gbogbo yẹn ní láti máa wá ṣe damage control ìbẹ̀rẹ̀ oore ni kíyàn máa flash mọ́tò gbèlè tà sí mọ́tò tẹ́ pé àwa fún ara wa àmọ́ gbogbo genesis ọ̀rọ̀ mọ́tò síbí kan làwọn ọlọ́pàá gbà lọ́wọ́ yín tí wọ́n gbé lọ sí Ìlọrin tí wọ́n lọ investigate mọ́tò yẹn tó padà mọ̀ wípé mọ́tò tẹ́ ń gbé kiri yìí tí ò ní nọ́mbà yìí èèyàn kan ti rẹ́gísítà mọ́tò yẹn rí ní Àbújá èèyàn kan ti rẹ́gísítà mọ́tò yẹn rí ní Àbújá ẹ̀yin tó padà wá lọ yọ plate number kúrò ń bẹ wá ń gbé kiri wáyé tẹ́yìn ò ṣe rẹ́gísítà ẹ̀ lọ́pẹ́ yìí lẹ́ni wáyé tẹ́yìn ṣe rẹ́gísítà ẹ̀ mọ̀ pé ayé ti lu jára ojú ti là ayé àtijọ́ ni kí wọ́n bá rẹ́gísítà mọ́tò Nàìjíríà ló ní mọ details ẹni tó ní tó bá ń kó wọ́n lo ní mọ́tò yan ní mọ́tò go and register the car go and register it tó bá register ẹ̀ wọ́n máa rí orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ but ojú ti là so that kàkà kẹ́ wá tún ṣe normal ẹ wá tún lọ ń display fídíò tẹ́ ti record láti October last year ọjọ́ tí a lọ sí kóòtù last year October 2024 ọjọ́ yẹn gangan náà tẹ́ ṣe fídíò tẹ́ ṣe wọnú kóòtù after court lẹ tó ya fọ́tò yìí lẹ tó ya fọ́tò yẹn ti ẹ̀ dànù mo ń bọ̀ náà after court lẹ tó ya fọ́tò yìí this picture yes òun dànù mo rí lórí page yes mo ti ní kí after court lẹ ya fọ́tò yìí in this picture after court lẹ ya náà this picture after court lẹ ya náà dẹ̀ wọnú court tẹ́ bá wò on the 8th of October lẹ ya fọ́tò yìí ṣebí olóògbé Amiru Ajala ló wà nínú fọ́tò yìí olóògbé Amiru Ajala lélẹ́yìn náà and the same day yìí náà tẹ́ kúrò ní court nígbà tí wọ́n ti sit ẹjọ́ èmi mo gbé yín lọ court ẹ̀ẹ́dẹ̀ wọnú court níjọ́ tá à ń wí náà nígbà tí wọ́n ti sit tán lẹ́sẹ̀ ẹ̀bọ́lẹ̀ nínú mọ́tò ẹ̀ta ìyàfẹ́ wáyé tẹ́ máa pè tẹ́ máa stage manage irọ́ ṣe pọ̀ báyìí ó ti wàá dùn mí títí àti lọ́ọ̀yà àti ẹni tí ò ń ṣe lọ́ọ̀yà àti ẹ̀gbọ́n tí ò ń ṣe lọ́ọ̀yà àti ẹni tó dúpẹ́ lọ́ọ̀yà náà ẹ máa ṣe ó ga gan-an nígbà tí ẹ kúrò ń bẹ́ẹ̀ lẹ́sẹ̀ṣẹ̀ wá lọ sí school tẹ́ ní ẹ lọ ẹ̀ṣẹ̀ wá lọ ya fọ́tò the same day náà ni òun náà délé
the same day òun lélẹ̀ on the 8th of October 2024 òun lélẹ̀ the same day náà ni so that why ẹ wá lọ ń play fídíò tẹ́tí record ẹ wá ń play lẹ́nu ẹbẹ̀ tí wá ń fira ń ṣe yẹ̀yẹ̀ tó dípẹ́ bẹ́ẹ̀ ṣe damage control but inú mi dùn gbogbo ayé ti rí yín pé onírọ́ nìyí. I don't have nothing to say anymore because I've already exposed you guys. Everybody have know you guys, you are a liar. Anybody ò lè bá yín ṣe kó máa parọ́ ó ti ẹ̀dùn mi fún ọmọ àbúrò mi Abdulwasi àbúrò mi ni ó dùn mí fúru ọmọ yẹn náà jẹ́ pé òun náà wá ń lò wọ́n náà fúru stage láti máa stage máa parọ́ láti máa ṣe damage control. Ẹni tó bá ti bí irọ́ ọmọ náà kò lè sòótọ́ gbogbo ẹni tó bá ti wọ́n bí irọ́ ọmọ ni kò lè sòótọ́ irọ́ náà ló máa pa gbogbo ẹni tó bá ti bí irọ́ ọmọ kò lè sòótọ́ so that wàhálà tí ń nìyẹn o ẹ máa bá yẹ yín yí bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ máa bá yẹ yín rí so that today is another court ẹ ká tó jọ pàdé ní kóòtù lẹ́nìí but God so good òjò tó rọ̀ yẹn ò jẹ́ kí kóòtù yẹn tètè sit but all the same ẹ má worry what I believe in this life is that Ọlọ́run ò dá ẹnìkan tágbára ẹ̀ ò ká do you know what Ọlọ́run ò dá ẹnìkan tágbára ẹ̀ ò ká kò sí bí yàn ṣe lè máa ń kó máa ṣe aburú títí kò sí bí yàn kó lòun kó máa tàn ayé títí kò lè tàn Ọlọ́run kò dẹ̀ sí bí yàn ṣe lòun kó máa ṣe aburú títí ọjọ́ kan ń bọ̀ ẹ̀san á ké ọjọ́ kan ń bọ̀ ẹ̀san á ké ẹ wò tó ń ṣe fún sars Jamiu Adégúnwà náà ọjọ́ last court tó jẹ́ kí wọ́n yọjú sí court lẹ́yìn court ẹ wá lọ ń play ẹ wá lọ rìkọ́dù fídíò ẹ wá ṣe wá ń play ẹjọ́ kejì so that àwọn tó kù tó ń tẹ̀lé yín tọ̀ Ọlọ́run mọ bóyá ṣe ayé wọn torí pé kò sí bó ṣe lè hùn kó rí láyé gànà mú lè tán òpònú ò lè tán nú ayé òpònú máa pọ̀ sí ni so that Ọlọ́run ló ṣe ayé àwọn bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe wọ́n lópònú nídìí eléyìí ẹ máa ṣe ayé yín ẹ máa lo ayé yín pẹ̀lú rọ́lọ́ kẹ máa gbìyànjú láti ṣe damage control but alhamdulillah pé àfádátí ní kọ̀nà àtùkú làázá wàhálì àzá àházù min kọ̀nà àfádátí ní àwọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayọ́nú sí ìtọ́lọ́run ṣe fún wa àfádátí ní kọ̀nà àtùkú làázá ayọ́nú sí dèédé ìtọ́lọ́run ṣe lóore fún wa wàhálì àzá àházù min kọ̀nà kí ló fi ń nóore tó kí ẹ̀dá yọ́nú sí ohun tọ́lọ́hun bá ṣe fún lóore. Allah jẹ́ kí n sọ fún yín ìjì alọ́rọ̀ àsọlẹ̀máàlì gbogbo ẹni tó bá yọ́nú sí bọ́lọ́hun ṣe lọ́lọ́hun ṣe lọ́lọ́rọ̀ kò sí gbogbo ohun tẹ̀dá bá ní láyé ìtíyàn bá ti ní ìtẹ́lọ́rùn yẹn ò ní nǹkan kan gbogbo pọ̀tẹ́dà bá dẹ̀ wà láyé yàárín ló wà wáì tó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe ṣe ẹ́ wáì tó máa wá ní dandan ó fẹ́ máa lo fake life after all dédé tọ́lọ́run ṣe fún ẹ̀yẹn náà Ọlọ́run ò ṣe fún ẹlòmíì dúpẹ́ dédé tọ́lọ́run ṣe fún ẹ̀yẹn dúpẹ́ dédé tọ́lọ́run ṣe fún ẹ̀yẹn má tún ayé tí o bá Nàìjíríà ló ń pè mí yìí o ẹ̀jẹ̀ má bínú hello love. Hello, love. Hello, love. Mo ṣe wà ní airport mo wà lórí live program. Ma lọ bọ́ọ̀dù nsìn. Jẹ́ lọ bọ́ọ̀dù. Wà lálọ́ kò pè mí. Ń lọ bọ́ọ̀dù. Ń lọ bọ́ọ̀dù.
So ṣé gan jẹ́, love you. So that gbogbo kò tẹ́dà bá wà láyé àárín nìyàn wà. Kíyàn dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún. Kíyàn dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún. Torí pé kò sí bó ṣe lè wù kó rí. Ó ju àwọn kan lọ. Àwọn kan náà ju ẹ̀ lọ. Àwọn kan náà ju ẹ̀ lọ. Nídìí eléyìí, màá dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún ẹ. Mo ti fẹ́ miss flight, mo ti gọ́ra mi ṣá. Ọlọ́run kan pè mí. Mo ń bọ̀. Ọlọ́run kan pè mí. Ẹ lọ, ìfẹ́ bọ́ọ̀dù mo ń bọ̀. Ìjẹ́ má bèrè mo ń bọ̀. Washington DC. Ṣọlọ́run lè ní wá lórí ìrìnàjò mi ọmọ àní mi o. Ṣọlọ́run lè ní wá. Tó dápẹ́ ní kí a máa dá o. Gbogbo tó bá wà, máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa dúpẹ́. Máa ṣọpẹ́. Mo dúpẹ́, mo ṣọpẹ́. Àwa yìnyín ẹ ó Olúwa. A dúpẹ́, a ṣọpẹ́. Àwa yìnyín ẹ ó Olúwa. Kó dàbí òtí tó. Àwa yìnyín ẹ ó Olúwa. A dúpẹ́, a ṣọpẹ́, a yìn ẹ́ Olúwa. A dúpẹ́, a ṣọpẹ́, a yìn ẹ́ Olúwa. Kó dàbí òtí tó. A dúpẹ́, a ṣọpẹ́, a yìn ẹ́ Olúwa. I will let you know when we are ready to board. We're just waiting on the captain to let us know. And once we have that information, I will pass it on to you. I'll fix your tickets in a minute as soon as this flight goes. Okay. You didn't check any bags, right? No. Okay. But just I'll be checking. And we're boarding all customers for Washington Dulles, flight 6105. We are in the final boarding. We do ask if you have a confirmed seat to board the aircraft at this time. Two more, here we go. Thank you, sir. A dúpẹ́, a ṣọpẹ́, àwa yìn ẹ́ Olúwa. A dúpẹ́, a ṣọpẹ́, àwa yìn ẹ́ Olúwa. Kó dàbí òtí tó. Àwa yìn ẹ́ Olúwa. Hello. Hi. Thank you, sir. Okay. Hello. Hello. Hi. Seven, eight. Good 20. Someone in there? Sorry, what? Someone there. Someone's there. My seat is 7A. 7A. I am 7C. I'm Am I in the 7A. wrong place? 7A. You guys have a boarding pass rooms.
C? 21C, which is not referred to that. Ẹ má bínú àti Dàmílọ́lá o. Ara ilé wa jà. It's where? 21. Ẹ má bínú. We're almost ready to go. So please put away your carry-on items, including large electronics, like laptops. Don't forget and charging your phones and tablets. Just make sure they're in their system and keep it to the top or held for takeoff. Fasten your seatbelt. Yeah. Bring your seatbelt. Heads up down. Inshallah, la Put bière, away on the va faire computer. choix. Salam alaikum. Inshallah. Fagi Diwanullah, you are welcome. Thank you. Traffic, please. Good evening and welcome everyone. Together we're on United Express Flight 6105 headed to Washington, Dallas.
We're very happy with our pilots. Thank you about explore level for American and thank you all customers who choose to fly with us today. Our entire United Kingdom, so you have a great flight. Our service is our passion and safety is our top priority. Please take a day of pay attention to the following safety demo. Even if you are a personal flyer, as you can have time with guest friends. We also ask that you take a moment to view the safety information card later to the English. Abadali mariba kò ní kẹ́yìn wà láìfa ó máa ní tàyè lọ́ba gbogbo balẹ̀ lọ sí ilé ọlọ́run mọ́káyé ti lè ní mẹ́fà ẹ̀yin súnmọ́ lọ́hùn gidi gan-an ẹ̀yin súnmọ́ lọ́hùn gidi gan-an ẹ̀yin òkè ṣe ṣe ò ní ipa kárafa náà wù látọ̀ fún adébáyé sẹ́ńpọ́fà. adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kanjúkú alíbi ṣeun sáàtì bàbá ọlọ́run kò jẹ́ mẹ́yìn ogun eba ọlọ́run kò jẹ́ kẹ́mẹ̀yìn ogun báwọn táyé bá pète ogun bá tó kí yín lọ lé o ẹ̀yin sálẹ̀ ó padà má.